أراك مضرلين بدون شيء أراك مضرلين بدون شيء ونسعى أن تطيب لنا الحياة ونحرص أن نحاوي كل شيء ونترك كل ما بجد لنا نعاد إلى تراب بدون شيء. بسم الله الرحمن الرحيم. أنا بجيب كوانتين بانسر بسم الله الرحمن الرحيم. ẹ̀yin ìyàwó wa tẹ́ ẹ bá borí ẹ wá tẹ́ fi borí yín tọ́ra kálù Kùránì kọ́dà bó sa àyà kan bí ọba mọ́ ọlá nílé bí ọmọ ọlá níwàsí. ọlọ́run ọ̀gá kí ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀yẹ̀ kẹ́ ẹ̀ hóyẹ̀ kàfá nẹ́bí kádùúgbò ìwọ́n àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀ àwọn sàhábà àwọn al-muhajirun àtàwọn ansar àtàwọn tó bá nẹ́bí kì í ṣẹ́jìyà lórí bí ìsìláàmù ti dà fún wa lónìí ọlọ́run abẹ́ọ́ wọ́n sábà wá kẹ́ wọn papọ̀ máa ń dẹ́kun hàn. Amina. àdúgbò yìí àdúgbò wa ilé ìpò ààrẹ yìí ilé wa má ti bàbá wa ìmọ̀ ọ̀gá àtúnwá ń bẹ níbi tó yẹ kéèyàn ṣàdúrà bàbá wa ìmọ̀ ọ̀gá lókè àlòfò ṣe adama Allahu hayatahu. ọlọ́wọ́n wọlé bàbá wa láyé lọ́m ọlọ́wọ́n ní jẹ́ kájú. Amina. bọ́n bá ń tẹ́ ń sáámi yóò sì máa gbà lára àwọn náà. Amina. gbogbo nǹkan lọ́hùn ṣe fún yín ọmọ àtẹ̀jẹ̀bí àtẹnubí àwọn àtẹnubí làwa gbogbo àwa méjèèjì bẹ́ẹ̀ bá ń wò wá ọlọ́mọdé bẹ́kún bẹ̀. Amina. èyí ó dòde ní ìmáàmù ní ọ̀rànjú kan ni kò sí gàdá sẹ́ńdà bàbá parí tiwa ní kò sí wàásù kan àwọn wàásù náà lájọ́ kò yìí ẹ̀yin wàásù o. ẹ̀yin wàásù o ẹ̀yin tẹ̀ ń kó olówó pọ̀ mọ́ ti yín tẹ̀ ń kó gbogbo ẹ̀ lọ tẹ̀ wá lẹ́yìn wàásù nì. ọlọ́wọ́ àwọn ọmọ àgbà lójà ló ń bó ṣe gbogbo gbàdáyé ọlọ́wọ̀n ní jẹ́ wọ́n tẹ nọ́mbà yín sórí fóònù tó máa béèrè owó kí wọ́n fi wo àìsàn. Amina. ní máa ṣàdúrà mi wá tó kémi nìkan. gbogbo ẹ̀yin àlùfáà ẹ̀yin àgbàlagbà lójúlé kọ̀ọ̀kan tẹ̀ ń tẹ̀lé bàbá wa ìmáàmù níta tọrọ fún wọn ọlọ́wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ yín. Amina. gbogbo ẹ̀yin ìyàwó obìnrin àwọn ọmọ yín ẹni tí ó kù mọ́ yín lára wọn lẹ́ẹ̀ máa rí. Amin. gbogbo àwa youth ládùúgbò yìí níta ń fẹ́ wọ́n ju ọlọ́run ṣe fún wa. Amina. ẹ̀yin tẹ́ ẹ sì máa bínú èèyàn bá a ti dẹ́wọ̀n ẹlòmíràn kékeré ní ewì èyí tó dáa lójú ni ló bàbá rẹ̀ ò lè kọ́ mi kí o. òun wà sí àgbáyé alájí àgbà ó wà ní iṣẹ́ ara tèmi kí lọ́ọ́ kọ́ mi. ebi tó lọ́run rí dáńdẹ́gbìn náà ló fẹ́ kọ́ mi alájí àgbà ti kọ́ mi náà. bọ́n bá ń tí ń bínú ẹnì kejì rẹ ayé rẹ ò lè dáa. ayé máa ń bọ̀ ń bọ̀. wọ́n máa gbà ń bẹ́ẹ̀ ní gbogbo sáré yìí kan lọ títí ó ní pé wọ́n dáṣẹ́ dúró ni. wọ́n dáṣẹ́ dúró fún wa ní ìfẹ́ ni. ìfẹ́ ni ó yẹ ká tọrọ àdúrà bàbá wa ilé kan àrà ti gbà ó ẹ gbà bẹ́ẹ̀. àwọn tó wọ́n dà gẹ̀rẹ̀ wọ́n wá lọ bá nẹ́bí Muhammad sallallahu
وسلم wọ́n ní wà nẹ́bì níbo lọ́lọ́run wọn wà àwa tá a wá bọ̀ yìí ìsí méjì ni wá àwa ń pọ́ lọ́hùn òkè lọ́wà àwọn eléyìí gbẹ́ngbà náà ọlọ́run ìsàlẹ̀ lọ́wà àwa gbọ́ yanjú ẹ̀ níbo lọ́lọ́run wọn wà. fanazala Jibrilu alayhi salam Jibrilu bá sọ̀kalẹ̀ ó sì bọ́ sọ́dọ̀ ànábì. ètò wọn fi mọ̀ pé iṣẹ́ dé táwọn sàhábà fi mọ̀ pé iṣẹ́ dé ànábì ó serious lọ tẹríba fún ọ̀rọ̀ ọlọ́run ó ti mọ̀ pé ọ̀rọ̀ àbí iṣẹ́ dé. àwọn ò ní rí ó ní asàlámù yukrimuka asàlámù ya Abal Qasim ọlọ́run ọba àlàáfíà ni máa kí ọ ní kíkí àlàáfíà èyí tí wọ́n bá béèrè ń dá wọn lóhùn sọ fún wọn pé inna Allaha ma'al mutahabbin ọlọ́run ò sí níbi kan ibi tí máa wà ọmọ ibi tí ìfẹ́ bá ti wà ọlọ́run bẹ́ẹ̀ ìfẹ́ òun ni lónìí lọ́dọ̀ bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà lókè àdókò gbogbo tẹ̀sí fún ọlọ́gbà ọlọ́run dá padà sára àwọn ọmọ. آمين Alhaji Abdulateef gbogbo ẹ̀yin ọmọ olókùn ọlọ́mọsá bàwá náà ló máa rí. آمين afá àwọn àgbà ìmáàmù jẹ́ntù ọlọ́run bàwá náà ló máa rí. آمين ẹjọ́ máa yín ó kéwu o kọ̀dá kí wọ́n lọ́ọ́ mú àlífà wá nílé kejì o ẹjọ́ máa yín ó kéwu kẹ̀sì ní pọ́ mọ́ Jagaban láti Rivers State ọlọ́run lọ́wọ́ ìlú ìbọ́yàwó náà wà wá bẹ́ẹ̀ ni àyà ẹ̀mí kàn rìn yìí níjò náà níná àwọn ìmọ̀mọ́ ọgbà ló jẹ́ lóko sí gbogbo ẹ̀yìn ṣe ti palẹ̀ ọlọ́run oníjọ́lá náà wọ mi. آمين ẹ wọ́n bàbá wa Salman Alabi èmi sì ń tún Alabi lèmi náà ń jẹ́ الله ọlọ́kọ̀ kẹ́ bàbá آمين ọlọ́run tó kẹ́ bàbá آمين ọlọ́ba ìyá fi bàbá آمين láàrin bàbá wa Salman Alabi ilé ìkọ́ àwọn ọba dùn ní tí bàbá ọba ká sí ni ẹ ní ìjòkó eléyìí 1 year remembrance ààrẹ ti bàbá wa ọdún kan tó kù láyé ìwọ ọmọ ìyá mi tó wà ní ojú ìyá rẹ ti kú ìjọ rántí wọn ọdún kan ni wọ́n rántí ìwọ tó ń bẹ ní ìjọ bàbá wa sáádùn bàbá rẹ ti kú ìjọ rántí wọn àmọ́ òróró tó lè fi dáwó bọ́ọ̀lù àmọ́ òróró pé ẹgbà ìyá Maria dáná àwọn mẹ́ta gbèrè mọ́sálásí ọlọ́run mọ̀ pé mo ti lágbára mọ́ni gbogbo àwọn tó bá jẹ́ ọlọ́pàá múládé bàbá mi ìdí ó ṣe àmọ́ olè dáwó Arsenal olè dáwó gbogbo tí wọ́n ń wò ní olówó ẹ̀ lápò ọmọ òsì bẹ́ẹ̀ fún ọ. èpè kọ́ ọ̀rọ̀ nù bọ́ ọ bá ṣe àwa ta ọ́ jí ìwọ̀n tí wọ́n ní àwa wí nìyí náà nù ni. ẹ bá gbé wọn àwọn olóde fi ṣe báyìí àwọn bàbá wa Salmanu Alabi eléèkó àná tó fi ṣe fáàrí báyìí kí wọ́n à ń ṣe tí wọ́n bọ̀ ìyàwó wọn ṣe ni wọ́n rántí bàbá wọn fọ́dún kan tí bàbá náà ti lọ. kì í ṣe bọ́lẹ̀ṣẹ̀ kú ẹrù ọ̀rọ̀ yìí kì í ṣe bọ́lẹ̀ṣẹ̀ kú. àwọn ìyá wa ìsìláàmù wa dé ọlọ́run ọmọ bí ó ti yẹjú ẹ̀ atúndà ń bọ̀ wá ṣe wáàsí bàbá yẹlò ẹ̀ wá sọ tó ń tún wọ̀ nígbà tí ń lọ gbá bọ́ọ̀lù fíìdì níbi ọ̀rọ̀ ọlọ́ ẹ̀wọ̀n kan ọwọ́ níjọ jímọ̀ ní sìn irú wọn kan tún lọ yóò tún wọlú ẹ̀ lọ jímọ̀ adéhùn lọ kí wọn àmọ́ tábà ní lọ ilé àná yóò lọ kó sàsọ ẹ máa wọ sọ níbi ìjòkó Islam èyí ò ní jẹ tẹ̀mí tó wọ rẹ̀ àwọn obìnrin yẹn fi ṣe ìtàn ẹ̀rọ jìn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹ̀yin àbá ẹ má máa kúnu mọ́ bẹ́ẹ̀ bá ti ń kúnu nǹkan tí ọ̀dà ọmọ lọ láàrin wa ló gbà ní ọ̀kan ló gẹ́rí èèyàn oníṣẹ́ ló kun odidi èèyàn nílọrin àṣìrẹ́ nìkan bá wí bí ìbá sàwọn múnimúni
àwọn múnimúni náà bẹ láàrin wa ní àrùn ẹ bá ti mú wọn nísìnyí ẹ gbàgbọ́ pé is now at headquarter is now wọn bá ti wá wá díẹ̀ interrogation investigation nígbà bá sì yá ní ọmọ ìjọsìn láàrin wa bá gbé ìwọ̀n kọjá lọ ẹni tó pa odidi ẹ̀dá tó sì kún tá a sì mọ̀ pé òun lọ pa òun ló kún ọwọ́ méjèèjì là ń wò yìí ìfun là ń wò yìí dúdú yòókù ní let's ọba yìí àdìgbò gàgàmọ́. sórílẹ̀-èdè nìyí sẹ́ẹ̀lú la wà yìí sórílẹ̀-èdè la wà yìí ẹ̀yin Port Harcourt stéètì tiwa ni orílẹ̀-èdè kan náà jọ ní á ẹni ó dúnbú èèyàn tá a sì mọ̀ pé òun ni ìjọ yẹ kó tún máa sẹ̀ nínú ayé tí wọ́n mọ̀ tí wọ́n ń bẹ bá mú ẹni wọ́n bá gbárí èèyàn bíi mẹ́sàn-án lé lábẹ́sítọ̀ rẹ̀ kí tún sáyé lọ náà ni ẹni ó tó didi òkú gbé lọ kí tún sáyé lọ náà ni ẹni abóyé èèyàn lórí àbẹ́sọ̀ bàbá rẹ̀ tí wọ́n tún wá tún kọ́ sọ́yẹ kí wọ́n tún léwu kọ́ ebe yẹ kó di ilẹ̀ ẹlẹ̀ kí wọ́n fi ṣe kinní kan fún ìlú ni pé ìlú ìyàyín apárẹ́ eré èèyàn lápá lórí àbẹ́sọ̀ wọn orí ẹ̀dá èèyàn ebi èèyàn ló bí ìta orí ẹ̀ wọn àtọwọ́ àtẹsẹ̀ abá lórí àbẹ́sọ̀ ẹ̀tún wá túbẹ̀ wọn kọ́ ẹ̀yìn àdúgbò náà wọ́n ń wò wọn ẹ̀ ń tó encourage wọn pé bómi iná bá tún pààyàn tóun náà tún gé gbogbo ẹ̀ lọ́wọ́ náà ìgbọ́n ìgbọ́ bí ọ̀sẹ̀ mélòó kan àìtúkọ́ kinní kan síbẹ̀ òun náà ní kinní kan plaza ẹni tá a lórí èèyàn bẹ́ẹ̀ ọ̀kadà tó wáyé ẹ̀sẹ̀ tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ mú yìí ó tiẹ̀ tó ẹ má bó pọ̀ lórí jẹ́ ìlú àwọn àfà stéètì àwọn àfà kọ́ńtírì àwọn àfà ẹni Ìlọrin ìlú kan ọ̀jọ́ ọmọ gbàlúgbà ló mú sí bá a bá yọ owó mọ́kà Ìlọrin lọ́kàn tó bá wù yẹn ó lè fẹ́ lu ẹ̀ sọ lórí Facebook kò sí tọ́ka wa Ìlọrin lọ́kàn bá a bá ti yọwọ́ bẹ́ẹ̀tì àti kíkó mọ́kà tá a yọwọ́ sàrí ànẹ́bí kúrò Ìlọrin yìí ṣẹgbẹ́ mọ́kà ọlọ́run ṣe nǹkan sí Ìlọrin pọ̀ ẹ má bàálù ìjẹ o gbogbo àwọn tí wọ́n bàálù ìjẹ ọlọ́run dákun bá wa páàkì wọn fún lọ. èyí ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kejì bàbá wa Khalifa bàbá wa Alhaji àgbà tòní wọ́n ní kẹ́ ẹ rọ gbogbo ẹ̀yin àdàbíyà pátápátá ní ẹ bá wà ọ̀rọ̀ tí ń ṣe ràyìn ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ akẹ́ orí ìpè bàbá Alhaji àgbà nìkan ọgbọ́dọ̀ sọ kankan wọ́n ní ẹ máa wò wọ́n rán bí ọba ti di wíwú yìí nù a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم omi bá balẹ̀ a sì lè rí pa lórí pa ti Buhari mọ́sálù ní bá kú láyé yìí kú gbogbo bí ẹ bá ti ń gbọ́ wọn ni wọ́n ní ohun Buhari ní ìtànù èmi sì tí ì ṣe tán. أعوذ بالله من الشيطان الرجيم máa rántí àwọn tó bí ọ̀bọ̀ bá fẹ́ lálẹ́. بسم الله الرحمن الرحيم bàbá àtìyá ẹ̀wù dààmú wọn ká tó di ta dà yìí. wọ́n bá rántí wọn mọ́ ní rántí wọn náà. dáadáa tí bàbá wa Salman Alabi ilé ìkó ara tí wọ́n ṣe ìní reflect lára àwọn ọmọ wọn. ọdún kan káwọn ti bàbá wa ọdún tí ń bọ̀ ní ẹ̀tún máa wò bá ti tún pé náà. وبالوالدين إحسانا dàpọ̀ ṣé ìhìn ni torí wọ́n tún gbé sórí gírí o ṣé ìhìn ni àbí ìhìn. وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وبالوالدين إحسانا ọlọ́run ìwọ ọmọ
ìyá rẹ̀ àti bàbá rẹ̀ dọwọ́ rẹ̀ sí dáadáa sí tọ́jú wọn. Fẹ́ wọn lójú o sì fẹ́ wọn nímú. Opó mi ń bẹ̀ wọ́n bí màmá wọn ò tí láàárí ò tí gbé lọ́dọ̀ ọmọ wọn. Gbogbo ẹni oríṣi ládùúgbò kẹràn ìjẹ́ rántí àwọn opó ni. Wọn ò lọ́kọ tí ọ̀pẹ̀ ẹran léyà mọ́. Wọn ò lọ́kọ tí ọ̀rọ̀ nǹkan àwẹ̀ fún wọn mọ́. Ẹ̀yin opó ẹ̀yin tẹ́ ẹ wá rí ṣe ládùúgbò tòun tí mò ń ti mọ òun náà. Ìyá lóko ẹ̀rọ kan náà bínú àwẹ̀ ní ó pọ̀ tó lábàá ẹ̀ nítorí òun kò ní lágbá 5,000 ẹ̀fọ́ lápá. Ìjọ sílẹ̀ tọ́jú ìyá àti bàbá rẹ̀. Ọlọ́run wa ń ba lọ bẹ́ẹ̀. إما يبلغن عندك الكبر Èyí tí a bá ní ó tó gbòǹgbò onídàgbà sí ọlọ́wọ́ nù wọn. Bàbá àbíyàlá bá ní ó dàgbà láti tọ́jú wọn. أحدهما Àkànnù wọn ni أو كلاهما àbáwọn méjèèjì. Bàbá ní ó dàgbà sí ọlọ́wọ́. Wọ́n sọ tí bàbá rẹ̀ wọ̀ lójúmọ́, wọ́n sọ tí wọ́n wọ̀ ọ́. Ṣé wọn náà jẹ wọn ọmọ báyìí? Wọ́n sọ tí ń bẹ lára ìyá rẹ̀, wọ́n sọ tí wọ́n wọ̀ ọ́. Bògínì tó kó sí. Ṣé ìyá rẹ̀ irú aṣọ ní bẹ lára ẹ̀? Ọmọ sì bẹ́ẹ̀ fún wọn náà yìí pé kọ́. Kí ni oṣù mẹ́sàn-án ni wọ́n fi rù wá kí apàdé oṣó apàdé àjẹ́? Ẹ̀yin àjẹ́ tẹ̀ ń bá ń bẹ ní ìmọ̀fọ̀rọ̀ yín sọ̀rọ̀ Ọlọ́run ni èmi yóò ní kíláàsì. أحدهما أو كلاهما Ọ̀kan nínú àwọn méjèèjì ni àbá àwọn méjèèjì làwọn ọlọ́run bá ní kọ́ dàgbà. Bàbá rẹ̀ wọn lókè ló gbóṣe ọlọ́jà rí ibẹ̀. Ọmọ mi mọ bàbá rẹ̀, ọmọ bàbá rẹ̀, ọmọ mi mọ ìyá rẹ̀, ọmọ ìyá rẹ̀. Kí lè rí ire tó ṣe lára wọn. Mo níyàwó, àmẹ́mi lè ní fọ́sọ̀ ìyá mi. Ọlọ́run bánkẹ́. آمين Èmi Bùkárí Musa ní fọ́sọ̀ ìyá mi. Mo ti sẹ́ẹ̀kì aláàmù mi 2:30 lójì ní gbogbo wọn ti sùn. Wọ́n máa lọ́ lọ́wọ́. Yìí sì kásọ̀ ìyá mi. Ọlọ́run bánkẹ́. Yìí sì fọ́ ní wàá sáré kéde. Bàbá wa dá ṣùgbọ́n àti bàbá ní ọ̀fẹ́ ọ̀yọ́yọ́ o. Wọ́n ti bẹ̀rẹ̀ ẹlẹ́kejì wọ́n gbèmí òkú sẹ́gbẹ́ wa o. Ìyàwó mi bá wá jáde nígbà àlàájì. Sì jí wa fún yẹn máa jí mi. Aṣọ tèmi ni kí wọ́n fọ̀. Èmi ni kí n fọ̀ tìyá mi. أحدهما أو كلاهما Ọ̀kan nínú àwọn méjèèjì ni àbá méjèèjì ìjọ tọ́jú wọn. Ǹjẹ́ tó ń jẹ ni wọ́n ń jẹ? Ǹjẹ́ ọ̀darí òde bọ̀ ọ̀rẹ́ ọlọ́run fún ìyá rẹ̀? Èmi ń ṣe bẹ́ẹ̀ fún ìyá mi. Ọlọ́run bá ń kẹ́ ìpẹ́ láti kí á mọ̀ nílẹ̀. Bàbá ń lọ ta àti mo tẹ̀lé àbá mi lọ́wọ́ àti tó bá dé ìlú ọ̀yànú. Kì í sì ra ẹ̀ hàn. Ń ọ̀rọ̀ ta ní gbogbo nǹkan lè ní ìràwá. Màmá mọ̀dé ló sì kì mí. Ẹ̀kú ọ̀làbí. Èrò ló túbọ̀ ọbẹ̀ ní. Wọn ò ní lu ayé ìnira. Ọlọ́run sì ń sáyẹ̀nsì ìjọ náà. Ní ìláyé ìnira rárá. Ń ọmọ kankan wò. Ń ọmọ tẹ̀síwá wo. Èmi kò ríra ní pẹ̀lú gbọ́wọ́ fẹ́ nìkan. أحدهما أو كلاهما Mo fi kankan kú ọ́ láyé mo ti lóyìn. Wọ́n bá sí bẹ̀mí wá sí ọ̀sán wo ni torí mo ṣe wàhálà. Nípa bọ̀ mí kan. Ó ní wà á bínú bímọ ansọ́tù musaddiqan lima ma'akum. Wala takunu awwala kafirin bihi. Wala tashtaru bi ayati thamana qalila. Allahu wa Bakara mi. Ẹ má ta àyà mi lọ́pọ̀ o. Ẹ̀yin máa mú kí láti rẹ̀ yín jẹ nù. Bàbá ṣe pé ẹ̀yin máa mú ní mítìnì ni. Tẹ́ ẹ̀ ní mùnáfíkí láàrin yín. Tẹ́ ẹ lẹ́mẹ̀nù ọ̀nà mọ́sálásí pé ẹni bá bá rẹ̀ bá kú lóru ká tó lè wẹ̀ 100,000. Wọ́n mọ̀ yìí. أحدهما Ẹni bá bá rẹ̀ bá kú lọ́sàn-án ká tó lè wẹ̀ 50,000. Yóò kó kalẹ̀ báyìí. Àgbẹ̀tọ̀ ayélujára mi ẹ lọ wẹ̀. Àmọ́ ń gbàtà àdé mítìnì. Ẹ lọ pé máa mú. Ẹ lọ ẹ̀kẹ́ wíńdò wọn. Wọ́n wà á gbà. Àlàyé àkúrìsì. Àyọ̀ abẹ́ kárẹ̀ wọ́n kílè tó mọ́. Ọ̀gbọ́n bàbá yóò dìde mọ́nu láìsí tọ́gbọ̀. Ọba tó wá di ilé àgbà náà. Ẹ bá dádúgbò mi. Ìlú àdúgbò ti yìí yà. Ọlọ́run bá ìbàdí kàtà àdúgbò ni. Ẹ dádúgbò mi wọn máa lọ ní àwọn owó sì kan. Fa. Jìbìtì náírà méjì. Òfin ti yájú ọ̀nà tí mẹ́rin. Wọ́n á kó kalẹ̀ wá. Ọlọ́run pé lórí ìdè wọn.
àbí wọn lọ gbé mọ́mù kan wọ́n lájà àdúgbò míì wọ́n máa torí mọ́mù ní náwó ha aláàjì wà ní ìwọ tó ké nǹkan bẹ́ẹ̀ ké fòkun ní 200,000 ìmọ̀mù nìkan ni ó sì kú orí ọmọ abákúlá gbé wa níyó àwọn àdúgbò mi o ǹjẹ́ tọ́jú àwọn mọ́mù àdúgbò yìí ǹjẹ́ tọ́jú wọn kátà mọ̀ pé Buhari ní sèkà láàárọ̀ pé mọ́mù mi wá gbogbo ọmọ àárọ̀ rí owó tí wọn ò lè ná wájú mọ́mù àdúgbò sọ́dọ̀ pé òun là ń rí pè bí nǹkan bá dé wọ́n máa lọ ná wájú àwọn ọmọ àbábọ̀ ní kó tó ṣe láwọn 250,000 owó ọpẹ́ ẹ wá jẹ́ nìkan fún lẹ́kẹ̀dì tó wọ̀n lágbára fún àwọn ìmọ̀mù àdúgbò mi wá àwọn ìyàwó abẹ́rẹ́ aláyé wa rí ní 1,500 owó ọpẹ́ 10 dollar 250 fún ẹnìkan bá a ti ń ṣe nù ẹ̀yin lẹ̀ ní mítìnì bá a bá débi òkú ọ̀hún àsọ̀lé àdúgbò tí wà ní inú àgbọ̀dọ̀ aláàfáà mi kọ́ wá kí mu láti ta ìmọ̀ àdúgbò wa náà lọ́gbọ̀dọ̀ kù àìlófin wọn ni níjẹ́ yọ̀ di àwọn àfáà àdúgbò tó ti bẹ́yìn lẹ́ ń ṣàánú wa ẹ̀yin lẹ́ ń ti wá àti fún wa ẹ̀yin lẹ́ ń gbà wá ẹ̀yin lẹ́ ń lọ́wọ́ kó wọ́n ti ha sàárì wa ẹ̀yin lẹ́ wo sókò kò tó àti òkòtò ẹ wá ń gbẹ́ngbà náà ẹ gbà pé ẹsẹ̀ mẹ́fà ní ọgbẹ́ ìdánilẹ́kùn mi mo kí sùúrù ọ̀rẹ́ mi kókó tó ń bá ń fẹ́ ọlọ́wọ́n máa ṣe. Insha Allah. Ọlọ́run bí olókè ọ̀tá. Ọlọ́kùnrin àlọ́ àbí. O sì lọ́tà kan torí bàbá sára kí iná lè lọ́tà. Ọlọ́kùnrin wọlé ayé wọn náà yóò dúró tì ọ́. Báwo ǹjẹ́ ńlẹ̀ kí n rí ọ náà? Ìdè. Ọlọ́run ìdè dáadáa mọ́ tẹ̀. Wọ́n fi ń gbà náà ẹsẹ̀ mẹ́fà ni a. Ẹsẹ̀ mẹ́fà ni bí. Jókòó náà èyí páàlì. Àwọn yóò tẹ̀sẹ̀ mẹ́jọ. أحدهما أو كلاهما gbogbo yín máa mú jáde ẹjọ́ ìwúrẹ́ bá a ṣe wá sí náà ní bá a ṣe tẹlẹ́kùn gan mélòó yóò sunkún mọ́ yín bá a ṣe tẹlẹ́kùn nìyí mélòó yóò sunkún mọ́ yín gbogbo wa tó dùn wá ti dáńbi ebi lára àníra tá à ń lò lọ́wọ́ ní Kwara State nìyí lára àyà tá à ń jẹ lọ́wọ́ nínú ìrìnnì bá a ṣe wá sí òkú àwọn èèyàn kan máa wọ ní pé eré rẹ̀ jẹ́ ti gé tọ̀ lọ́wọ́ jẹ́ bọ́lọ́ dáadáa a ní sunkún ìnira yóò ju omi ọjà dé lójú èyí náà bá ní ọ̀dà bàṣẹ ọlọ́wọ́ nù wọn mọ́ padà nù ní tọ́jú wọn kí ni kò ránù tó. فلا تقل لهما أف ولا تنهرهما. àbùlàtí eléèkó àrà òkèwù bí ìbá tó gbà bá ọmọ àgbà tán ní ṣe wá sí nǹkan ọ̀rá kí àwọn ayé àwọn ní sísá àdúrà yín máa lọ bí tó kú kọ́tà tó ń lọ. òkèwù ìwọ tí méjèèjì tiẹ̀ ń bẹ láyé àbẹ̀yọ̀ kan lọ́sẹ̀ fún ọ̀dà àtàkùn ńlá ọmọ òfin ọ̀gbọ̀dọ̀ sí ọmọ láyéláyé. wàlẹ́ kìí ṣe bọ́ọ̀lì bàtà bá ní sí ọ̀yẹ́ àlájà kí n kò di dáhùn láàárọ̀ kìí sì ń sọ fún ọ mo ló wọ aṣọ obìnrin lẹ́yìn tí ìdí tèmi dá alájà alákọ̀ọ́jà gbádùn yàrá owó aṣọ obìnrin lẹ́wọ̀n ni èlùbọ́tà jẹ̀rì ìwà mi ti fi ní sùn ẹ̀ẹ́dún tọ́ lánàá ẹ̀ lọ́bẹ̀ tán ẹ̀ẹ́dún nígbà náà owó aṣọ obìnrin lé o ti ṣe sí ọ ìyá rẹ nu níjọ́ kan ní ìfẹ́ ló fa ikùn rẹ lẹ́yìn ẹnjọ́ kan lọ ń yàgbẹ́ látara atan rẹ̀ méjèèjì sínú pò ẹ̀yin múlẹ̀ àwa tó ní pampasi ti kó àlùbáríkà tẹ̀yìn orí lára ọmọ oṣù kó lọ́mọ ní owó pampasi ni àwọn ìyá ta náà wọ́n fọwọ́ fà mí wọ́n fọwọ́ fa ilé mi wọ́n sì wọ́n ọmọ mi yóò wẹ̀ ọmọ rẹ̀ báyìí yóò sì fà á pò lọ́jọ́ tán bẹ̀ yóò wá tún sẹ́yìn ti sìn nígbà yẹn lè máa dá sà wọ́n tó ṣe pé ìgbẹ́ tí ń bẹ́ ń kiri ọ̀dà awádà àríjọ Abacha ní pampers ní àbí tissue paper. فلا تقل لهما أف ولا تنهرهما. sí ọmọ kò gbọdọ̀ tẹnu rẹ̀ jáde ọmọ ṣe bẹ́ẹ̀ fún wọn náà ọ gbọdọ̀ jáde mọ́ wọn ọ gbọdọ̀ kò ṣe sí wọn ọ gbọdọ̀ sùn wọn lóhùn ọ gbọdọ̀ kù sí wọn. ẹ wo tí ń bẹ lára bàbá àtìyá báwo ló ṣe bàbá rẹ àtìyá rẹ wọ́n máa yá mi ti bẹ rí tí wọ́n ń ṣe kó sáwọn ẹ̀yà. alájà ẹ máa síríọ̀sì lẹ́ẹ̀kọ̀ọ̀kan alájà nígbà yìí ọmọ aláyè rí ọ̀dà ọlọ́sàájọ yóò pè. àárín ìwà àtọ́lọ́wọ̀n ọ̀dà báàrin ìwà àtàwọn tó bí ọba ti dá àárín ìwà àtọ́lọ́wọ̀n ọ̀dà àfẹ́fẹ́ ayé ìwà ṣáàkì
pariwo kiri. má bí kàdà ṣáàkì olólèlé ọlọ́ọ̀bá òlébá. àjùhà ṣáàtú. ọlọ́wà wá orí òlérí. àjùhà ṣáàtú. ọlọ́fàáfà kò tóra wọn kò lè tóra wọn. àjùhà ṣáàtú. olókojọkojọ kò dúró lójú kan kò lè dúró. àjùhà ṣáàtú. èyí ṣe tó fi ń wa tó fi gbẹgbẹ mu èyí ṣe tó fi níláárí bí iṣẹ́ òwúlé kejì ebi kéwù náà lẹ́jọ́ kí ebi òun náà lẹ́jọ́ ká ebi ẹjọ́ kọ́ sí ọwọ́ ni èyí ṣe tó fi níláárí bí tiẹ̀ àṣẹ má bí kádà òun. má bí kàdà ajẹ́tùmọ̀ ní ìwọ náà wo bó ti wí. má bí kádà òun. má bí kàdà ọ̀rọ̀ gẹ̀rí fẹ̀sibúùkù ó ní kò ṣe kú dáadáa fi ohun kú. má bí kàdà bàbá tó ní ìmọ̀ tẹ́yìn rẹ̀ ó náà fi àwọ̀ ọkà fi kú. má bí kàdà àpá bí kàdá gbogbo tó ń wé ni pé wọn bá tó gbogbo tó wọn wá wá mú orí wọn nínú ilé náà wọn ti ń sin ní wọn ní sẹ yàtọ̀ kàkà ń bẹ nínú ilé wa ẹ̀yin àbúrò jára yìí ọlọ́run sọ àmì ní o wọn wà ó wù báyìí wọn kúrọ nù ìyá tó kàkà ń bẹ nínú ilé yìí ó bẹ́ẹ̀ ni bí bá jáde báyìí ẹnu ọ̀nà yàtọ̀ àwọn náà ni ìyá òun náà ni àfa ní irọ́ ni má bí kàdá ọ̀hún. má bí kàdà ẹ̀yin lẹ́lẹ́kọ̀ọ́ àná má bí kádà ọ̀hún ọba wa ò rí rárá. má ọ̀tá kankan ò sí ọ́ ọ̀tá kankan ò sí ọ́ ìjọ ọmọ ibi tí wọn náà ti ń jí ìta àtọ́rọ̀ rẹ̀ òbí dáa. àṣẹ كن جميلا ترى الوجود جميلا bàbá mọ̀dágọ́dù كن ẹ̀yà àfáyà wí ni. جميلا ترى الوجود جميلا ìwọ náà kún jàmílà lọ́ọ́ da sọ́lọ́ كن جميلا tọ́jú bàbá rẹ̀ كن جميلا bàbá rẹ̀ pẹ̀lú ìyá rẹ̀. كن جميلا abẹ́rẹ́ kò sí máa jẹ́ wà lọ́kàn rẹ pé àwọn lòún rí. كن جميلا ilẹ̀ tí wọ́n ní wọ́n ta gbogbo ẹ̀ torí kó lè bẹ́gbẹ́ mu. كن جميلا Ẹ̀kẹ́ tí wọ́n fi sí yá wá gbogbo ẹ̀ ni wọ́n lù ta torí pé kàlẹ́ bẹ́gbẹ́ pé. كن جميلا Kò lè lọ pólì kò lè lọ yunifásitì gbogbo ilẹ̀ tí wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n lù ta. كن جميلا Àṣẹ́kùn Jamila tára lè hùjú dà Jamila. كن جميلا ترى الوجود جميلا Bọ́ọ̀ bá ti dá a sọ́lọ́ pàkú bẹ́ẹ̀ bá ti dá a sọ́lọ́ ọ̀parí. Tára lè hùjú dà Jamila bọ́ọ̀rọ̀ rẹ̀ ayé ìlú sì máa dà. Kí ló máa yẹ àwọn Sàràkí dá báwọn? Wọ́n ti rọ owó sọ́dọ̀ àwọn àfáà nígbà tí owó tó níyì ìsìn náà wọ́n tún wá ń rọ̀ ọ́ sí i. Kò sí ìjọba kan tẹ́ lò láyé táwọn ní Sàràkí wọn ní síbẹ̀. Ọlọ́run ní mọ́mọ́ ṣẹ̀ṣẹ̀ ni ẹ̀sán bẹ̀ bọ́ bá tọ́jú wọn tọ́jú bàbá tó tọ́jú ìyá ọ̀rọ̀ ẹ̀sán. òkú yìí Ńbọ̀. Bàbá wọn lẹ́jọ́ kó wọ́n sì fi kóra. Wọ́n ti di Ọlọ́run lára wọn. Bá wí méjì kí n máa lọ. ما ينفع للميت بعد موته Ẹ̀yin lélẹ̀ pààrọ̀. Kò sí kankan tó lè máa ṣàǹfààní fòkù lẹ́yìn ìgbà tó bá kú tán. منهم الدعاء Inú àwọn tí ọmọ sílẹ̀ àǹfààní wọ́n bá kú tán. Inú ẹ̀ ní kíni? الدعاء Kìlọ̀ ní Abdulati Jagaba láti bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìtẹ̀ ìpè wá sí nínú ìgbé. Ẹ bá wa bẹ̀rẹ̀ lọ́hùn fún bàbá wa àtàwọn tó ti lọ nínú ilé yìí. Àdúrà wọn máa wúlò fún wa. بعد كل دبر الصلاة Wọ́n bá tún wù ọmọ gbogbo òun wákàtí márùn-ún tà kí wọn. Ìwọ ọmọ tó o bá kírun ayé rẹ̀ ò lè dà. Àwa ṣe kẹta láyé ìrún la wájú. Bí ìbá ṣe pàdé ní padà níjọ́ náà lọ́wọ́ ká ní kí wọ́n yà síbẹ̀ wọn. Ọlọ́run tó o bá tún padà wá ní àsùnbá nìkan lè bá máa kí láyé ẹ̀ ní kí wákàtí. Olùsìn kan nígbà tá a kéwú débẹ̀ nú àwẹ̀
wípé àsùpá nìkan lè bá máa tó ní ooo kí ló wá ṣànábì tí ò padà márùn yìí náà ilé ikú ọwọ́ rẹ̀ bá wa kú. بعد كل دبر الصلاة ìwọ ọba bọ́ọ̀bá tó kí wákàtí mọ́ra àwọn tán ẹ̀rí báàgà kúlù tó bẹ̀rẹ̀ sọ láti lẹ́yìn gbogbo òun tá a bá kí ká kú jòkó ọlọ́run bá kẹ́yìn àwọn bá kẹ́wọ́ bá mi òkè kúrò ọ̀làwù tán òkè fún wọn òbí ńlẹ̀ bàbá tó bá dàda ìtàn mú un máa ṣàdúrà fún wọn bọ́ gbọ́ngbọ́n bá lọ tán nínú tí wúlò fún wọn ni. ومنهم الصدقة nínú tí tó wúlò fọ́kù òun ni sádàkà àbùdàtì gbogbo sàrà àti ìbáṣe lónìí inú bàbá ọmọ tó láti kí a máa. إما بالمال ọ̀rọ̀ ọmọ tí wọ́n bá fi sáyé tí ọ̀tọ́jú wọn wọ́n lóru àdàbíyèsí wọ́n máa wálé àwọn rúùfù wọn máa wálé wọn ò ní wálé jìsìlẹ́yà àmọ́ wọ́n wálé rọ̀ ẹ̀mí ọ̀ wálé ẹwà àwọn bàbá wa jọ wà náà wọ́n yá wa òru àdàbíyèsí wọ́n wà rú ọkà dáadáa wọ́n máa gbé sójú ọ̀nà wọn ní ọkọ̀ mi àdìsábọ́ náà bá ní ọjọ́ oúnjẹ ni ọlọ́run sì ń wà níyàn wọn jọ náà pé kò fẹ́ kébi ọ̀pọ̀ mọ́ kò fẹ́ kébi ọ̀pọ̀ mọ́ bá a ti ń ṣe jọ náà bàbá wa délé mi òkú máa wálé yọ wálé bàbá wálé báyà wọn báyà pálọ̀ rẹ̀ ni wọ́n fi ṣe ilé bọ́ọ̀lù dédé ìgbà tó ń dé àwọn òkú ẹgbẹ́ rẹ̀ náà sì sí wa àwa náà wálé ba bá a di gbóyè ìwọ náà wálé ba ọlọ́njẹ́ arọ́mọdé gbẹ̀yìn wa bíi tàwọn abdulhatibu yìí ni o bíi tàwọn ọmọ bàbá wa ilé èkó àrà àlàbí yìí ni o ọlọ́njẹ́ arọ́mọ bàbá wa bíi tàwọn abdulrasaki gbogbo yìí ọlọ́njẹ́ arọ́mọdé gbẹ̀yìn wa ni o òkú ọ̀wà wálé àwọn yòókù wọ́n fọwọ́ kú wọ́n fẹsẹ̀ kú wọ́n dúró tàbítọ̀ kílè di ẹni wọ́n náà wọlé òun wọlé dé ọba wọn tí wọ́n ṣe ego yọ wá padà pẹ̀lú ìbànújẹ́ àwọn òkú wọn máa bí kìí ṣe orí kankan mú jáde àwọn ọmọ rí gbẹ̀yìn yìí tọ̀ lágbájá ẹ̀ ní fẹ́ ẹ̀ sì máa bọ̀ wá. ìwọ́n ti o lè jí lágbo fún òru kíní pẹlẹbẹ tó ọkà sápò kọ́ ọ máa já àwọn ò lè bẹ ọlọ́run fáwọn tó bí ọ tó fi jogún ilé ọmọ tiẹ̀ náà ń bọ̀ wá òun náà ń wo igbó yóò tó kíní tẹ́ǹtì lọ́mọ tún èrì sàárì ẹ̀ ká má tún dínú tún dánù èyí táwọn bàbá wa àlàkí ṣe fáwọn tó bí wọn lọ́lọ́run dá padà fún bàbá wa Salman Alabi olè kọ́ àrà lára àwọn ọmọ yìí. إما بالمال ó lè ṣe sàárà pẹ̀lú owó. أو باللباس àti ẹ̀mọ̀ pé wẹ̀ ń bẹ ní ìtaàbà àwọn bíi libas àbí pẹ̀lú aṣọ. أو بغرس الشجر bàbá ń lágbára yín o lè wo yídì báyìí wọ́n sì kọ́ àgbẹ̀ àwọn igi tí ń lẹ́ka tí sí gbòógì o lè lọ́ọ́ gbìn sí yídì tó ní sọ fẹ́ẹ́ nìkan gbogbo ìlú kọ́ bàbá mi ọlọ́run gbogbo ọ̀pá tó bá ń tẹ̀sọ́ láti ẹ̀yìn láyé wọ́n bá ń rí gbòógì tí wọ́n ń lò wọ́n sábà máa ń ládàá rẹ̀ bàbá mi ó lè ṣe é. ومنه قضاء ديون الميت nínú ẹ̀ tí máa jẹ́ ìgbẹ̀yìn fọkùnrin dáadáa nínú àwọn tí bàbá bá jẹ ń gbèsè ó lè san. ومنه قضاء ما فاته من الصيام ààwẹ̀ tí bàbá rẹ bá jẹ àbáwẹ̀ tí ìyá rẹ jẹ for example àgbàwẹ̀ ní mẹ́ẹ̀ẹ́dógún ìyá rẹ jáde láyé tó ń bá àwẹ̀kú mẹ́ẹ̀ẹ́dógún ẹ má jẹ́ ogbe lọ ẹ má jẹ́ ogbe pèsè mi lọ jíjẹ́ra ìwọ wọn ní ogbe pèsè tá àtàwọn alájà ń lò ìwọ gba 10 àwa pété mo rí kankan wọ́n gba 5. ومنه بناء المسجد nínú ẹ̀ tí wọ́n máa bá èkú kọ́ mọ́sálásí fún wọn. ومنه ọ̀rọ̀ alẹ̀ kò sí ọ̀rọ̀ a ní plọ́ọ̀tì méjì náà mọ́ níbi ẹ bá kọ́ central mosque ẹ wá kọ́ sí Alhaj Salman Alabi ilé ìkó àmọ́ central mosque gbogbo bàwọn bá ti ṣe Allahu Akbar níbẹ̀ dáadáa ń lọ bá bàbá nílẹ̀ kí a mọ̀. ومنه قراءة القرآن abẹ́ olóye nínú ẹ̀ òun ni kí ni ọ̀pọ̀ àwọn àfáàjọ ìlú ìtẹ̀túnṣe lónìí ẹ̀rí àwọn ìlànà ọlọ́run ni wọn ò lọ́fíìsì kan lẹ́yìn ọlọ́run tí wọ́n bá ní àyìn náà wọ́n jà mọ́ra wọn lọ́wọ́ nìsín ẹ sì pé wọ́n ní ọ̀pọ̀ wá gánú yìí. èmi ní lọ́rọ̀ yìí náà fún ọ̀rọ̀ júwá ẹ pè mí ni. ẹni wọ́n ké kúrò ájò ló bá wà báyìí ó
ló kọ ya yìí náà masalasi Khairatulahi Central Mosque ní Rivers State bó ṣe tóbi tó ó ní wọ́n lọ ra pákó bẹ̀ pákó tẹ́ fi rúfù bẹ̀ jẹ́ 2.8 million ó sì ní wọ́n lọ kàn. lóko bàbá wa sàmà ó tún wá ra bọ́ọ̀lù páànù mẹ́rin tí wọ́n ta bọ́ọ̀lù kọ̀ọ̀kan ní 480,000 ó sì tún ra pàdé Khairatulahi. lóhùn náà tẹ̀rí báyìí o. Bàbá ti débẹ̀ wọn. Sanambimu kulluna. Bàbá wa ìmọ̀mú àgbà lókè ọ̀rọ̀ bọ́sẹ̀ ọ̀lọ́jàre yìí pẹ́ àṣẹ sanambimu Kulluna. Sùnú ọlọ́jẹ̀ gbogbo wọn yányá la sábàmà. Abdulati gbèrè kọ àná fọkàbalẹ̀. Bàbá nítorí ló ṣe ní Port Harcourt yìí. Abdulati lọ fífa tó àfàbà bọ̀ bàbá ìmọ̀mú àgbà lókè ọ̀rọ̀ bọ́sẹ̀. Mo ní kó wò fún ní 5,000 àmọ́ ló pọ̀ mi òun sọ ní 10,000 lọ́wọ́ kó sí àbálápò kẹ́pẹ́ bá délé ẹ̀sà àdúrà fún lẹ́yìn tó ṣe sí lóòrùn táwọn ọmọ níyìn. Akhiran. Níparí. Kana ahadun min sahabati rasulillahi. Níparí kí n lè sọ máìkì ilẹ̀ ọ̀kan nínú àwọn sàábì ànábì Muhammad. Àbọ̀ ọba tí o bá ànábì rẹ̀ wọ̀ fún mi lọ́jọ́ náà. Bàbá wa ń bẹ lórí ibùsùn báyìí ní ìrètí. Fanataka bisalasin kalimatin. Fanataka bisalasin kalimatin. Lórí ìpínlẹ̀ tí ikú rì ọwọ́ sọ gbólóhùn mẹ́ta. Laitahu kana jadidan. Yàrá ẹni tí ń kú lọ́ba ó ní laitahu kana jadidan ọmọ ṣe ìbá sì jẹ́ pé tuntun ni ọsọ báwọn ọmọ sí ìbàjẹ́ tuntun ni alájí kílẹ̀ ń wí ọ̀dàkẹ́. Wayazahabu fi gaflatin wayafiqu. Wayazahabu fi gaflatin wayafiqu. Ọba dákẹ́ lọ gbádá ní nígbà tí ìyànjá fún ọ̀yà tó tàbí. Wa huwa yaqulu laitahu kana ba'idan. Bàbá ìmọ̀ ọmọ gbà ó tún ní ọmọ sí o. Ìbá ti wá jìnnà àwọn mọ́tò sí aláàjì ẹ̀kọ́ wí kan ẹ̀ lọ́mọ̀ sí o ìbàjẹ́ tuntun ẹ̀tún wí kan ẹ̀tún ní ọmọ sí o ìbá jìnnà kí ló tún ṣe. Wayazahabu fi ghaflatin wayafiqu. Ó tún dákẹ́ lọ gbọ́dọ̀ ara nígbà tó. Wa huwa yaqulu laitahu kana kamilan. Nígbà tó tún yàjú sáré àwọn mọ́tò ní wọ́n ti fi yàjú o. Kí ló wá wí? Ó ní Laitahu kana kamilan. Ọmọ sí o, ìbá tiẹ̀ wá tó ìbá jẹ́ tuntun, ìbá jìnnà, ìbá mọ̀, ìbá pé. Alájí àwọn ọ̀gbọ́n tẹ̀ ń dọ́fà, ẹgbẹ́ mi wá bá tiẹ̀ fún wọn lómi mu o. Wa ba'daha fadati ruhu. Nígbà ṣe ọ̀tàjú báyìí, nítorí ẹ̀mí rẹ̀ bọ́. Fazahaba sahabatu ila rasulillahi. Àwọn sàbẹ̀ wá lọ́dọ̀ àná Muhammad. Yas'alu an hadhihi al-kalimati. Wọ́n wá lọ́dọ̀ ìwọ ànẹ́bí Atúndé o, Adé o, lágbájá tá a lọ ọdún ẹ̀, ní tó wí nù. Faqala lahu rasulullahi. Ànẹ́bí wọn dá wọn lóhùn. Inna hadha rajulu fi yawmin min al-ayyami. Ànẹ́bí ní sẹ́yẹrẹ ọkùnrin yìí, ìjọ kan nú àwọn ọjọ́. Kana yamushi. Ń rìn lọ. Wa ma'ahu thawbun qadimun. Wọ́n máa wú. Thawbun qadimun. Ọwọ́ ní aṣọ kan tó gbé dání. Aṣọ òun ti pẹ́ ó ní rìn lọ bẹ́ẹ̀. Fawajada miskinan yashtaki min shiddatil bardi. Ọwọ́ adigunjalè ọlọ́run kan bí kéèyàn máa lọ fọ́kàn bẹ́ẹ̀ nìkan wà ládàá ní tó jẹ́ gbàlagbà tó jẹ́ sáńtì ọlọ́run tí wọ́n fi lé. Wọ́n lọ aṣọ yìí fẹ́lẹ́fẹ́lẹ́ púpọ̀. Òtútù mú oyè yìí sọ lónìí báyìí. Ọwọ́ wò. Fa a'tahu thawba. Aṣọ tó gbé dání. Bàbá ẹgbà agbádá yìí sọ̀kòtò ìjọba wà bẹ́ẹ̀ fìlà
ẹ̀mí ń kú díẹ̀ tí ó pọ̀ lára ẹ̀mú àwọn ẹ̀dá wa gbẹ́ wòran pẹ̀tẹ́ẹ̀sì wa kálí jẹ́ náà. فقالت له الملائكة الملائكة وصفوا هذا قصرك ìwọ bàbá àzá قصرك pẹ̀tẹ́ẹ̀sì rẹ tó dé sí mi. فقال بأي عمل عملت àwọn mọ̀lẹ́kà irúṣẹ́ wo mo ṣe tí fi dé sí mi ìlà jẹ́ náà. فقالوا بصدقة على مسكين بثوب بالية àgbàlagbà tó tutù mú tó fún lásán aṣọ tó fún ẹ̀ ládàá tó lọ́ọ́ fún ọ. فلذلك يقول ليته كان جديدا. àlẹ́bí ní kárìmà tó kọjá ìwà béèrè nítorí ó wí nù pé lẹ́yìn àwọn káàní àjẹ̀díjà ọlọ́mọ ṣe wò bí ó bá ti pàṣọ tí ìdí ń lò tipẹ́tipẹ́ kọ́ ni ó sì wá lọ jẹ́ pé tuntun ni mo fún un. wọ́n ní tó wí nù pé ìbá ti jẹ́ tuntun. وكان في يوم راهب إلى المسجد. níbo tó di jọ́ kan ètò rìn lọ ń lọ mọ́sálásí pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹ́nì tí ń lọ sí lọ́hùn àìmọ̀ lọ mọ́sálásí àmọ́ wọ hàn ní òfìgbà ìjọba tó ṣẹ̀ṣẹ̀ sọ gbórólẹ̀ nígbà tó ṣẹ̀ṣẹ̀ tó gbórólẹ̀ àìmọ̀ lọ mọ́sálásí wọn lóye bẹ́ẹ̀ dàdí kí má bò wọ́n dàdí kí má bò wọ́n wá wọ́n hàn nígbà tó ọ̀rọ̀ lọ́hùn irọ́ ní gbogbo ẹ̀kọ́ sẹ́ni ọ̀rọ̀ lọ́hùn wa irọ́ ni babaláti mu ni jìbìtì gidi ni ọ̀sáfà àkàtọ́rọ́ lọ́hùn ẹ̀yà ni ọlọ́run ní sọ́mọ́ alákọ̀ọ́kọ́ yìí ó lè ní ọ́. فمكابيا. nígbà tí wọ́n lọ mọ́sálásí ni ọwọ́ àárí arọ. يريد أن يذهب إلى المسجد. arọ ni lẹ́yìn jáde lẹ́nu ọ̀nà tiẹ̀ ń bọ̀ ní arọ ni ọwọ́ àárí mọ́sálásí lòun náà tó lọ ń wọ́ lọ ṣeun jẹ́tù ń wọ́ lọ mọ́sálásí lọ́ọ́ ní. فحمله إلى المسجد. lọ́ba bẹ̀rẹ̀ ńlẹ̀ ọba gbé mọ́sálásí lèmi náà lọ. فلما حضرته الوفاة nígbà kú wá ń súnmọ́ tó dé tán. رأى كسرى من قصور الجنة. àwọn ẹ̀yà tó gbé wá wọ́n ti gbé pẹ̀tẹ́sì wa. فقالت له الملائكة الموت màláíkà kú wá ń sọ fún. هذا قصرك. àkọ́kọ́ ọ̀tọ̀ ní orí pẹ̀tẹ́sì ẹlẹ́ẹ̀kejì tún ní láti jẹun náà. فقال بأي عمل عملت. ó ní dákun màláíkà wá iṣẹ́ kí mo ṣe tí mo fi dìsáàbù eléyìí lọ́dọ̀ ọlọ́run. فقال له حملت مقعدا. wọ́n ní àrò tó gbé lọ mọ́sálásí àrò òun ni iṣẹ́ ládàá tọ́lọ̀ kò sàn ó nìyí. حملت مقعدا ليصلي في àrò tó gbé المسجد. kọ́lọ̀ kí o mọ́sálásí òun ni. فقال إن المسجد àwọn ni ní mọ́sálásí كان قريبا. mọ́sálásí mi sì wá súnmọ́. فلذلك يقول ليته كان بعيدا. alájẹjù wọ́n ní ìdínú tó fi ní lè takò káàdà báyìí ọmọ sí o kí mọ́sálásí ìlú sí jìnnà ń jọ náà pé ìgbé kí n tó pé lọ́hùn kí n máa làágùn kó òjò bá ti tún wá rí lónìí. ọkẹ́ ọ̀kan. وفي يوم من الأيام alábìrin ẹlẹ́gẹ̀dá tó sọ fún yín gbọ́ tún díjọ́ kan nínú àwọn ọjọ́. كان يمشي ومعه بعض الرغيف. gbogbo èèyàn kí bàbá akàmọ́kànlá àwọn náà ní bá ń tẹ́ ẹ̀dá bàbá wa ní náà ìbí àgbàdo abáyàwó ẹ̀dá kan bàbá wa ìwọ́n máa gbà lókè lábọ́sẹ̀ ní ká kí ní púpọ̀ ọkàn mi bẹ̀rẹ̀ àwọn àmà ìwà àmàgbọ́n ìjòkó ẹ̀mí yóò kú dáadáa sàn. آمين. náà كان يمشي ومعه بعض الرغيف. wọ́n ní tún lọ́jọ́ kan ńlọ́jọ́ kan ọwọ́ gbé búrẹ́dì ní kéèyàn jẹ síláàsì búrẹ́dì bíi mẹ́rin fún gbé kẹ̀dá ní. فوجد مسكينا جائعا. ọwọ́ arítàríkọ̀ ọlọ́run tẹ́bi ń pa. فأعطاه جزاء منها. ẹ̀rí fa àtọ́hù ṣùgbọ́n àná ọwọ́ amú àbọ̀ nù búrẹ́dì ni ọwọ́ fún gbà. فلما حضرته الوفاة رأى كسرى من كسور الجنة. wọ́n tún wá
ni o àdìgẹ́nà náà tún ni o. فقالت له الملائكة الموت. gbẹ̀yìn àgbàlagbà kẹ́tẹ́ máa fẹ́ lórí tẹ̀ ẹ̀dín lọ gbádùn tí gbogbo àwọn máa sá lọ gbogbo ọ̀nà gẹ̀rẹ̀ wú tán máa ń lọ́wọ́ lé ẹ̀sìn burú lóru náà lè máa pà fọ́ọ̀mù ẹ̀rí bọ́lọ́wọ́ ti láàlà sí yín kẹ́tọ́. bí yẹ pé mọ́tò wálé bẹ́ẹ̀ bá ti di fọwọ́ kàn báyìí ó fúráàdì ìsá wọn kọ́ ní ní ọ̀pá ẹ máa bá ǹzó nígbà bá ti da pákó dé ọba yìí tì ẹ bá ọ tí wọ́n da yẹ̀pẹ̀ ni gbogbo mi lè yẹn lè fi mọ́dá mọ́ jẹ́ ntàn wọn pé mo kú nílò mi ní ìgọ́ o bọ́ ọba lọ tàn wá awẹ̀ ọ́ wọ́n pè yín sí ẹ̀mí nì tẹ́lẹ̀ ọ̀rẹ́ sọ wọ́n fi yí ọ wọ́n fi ń di ọ òní ìtàn wọn ni wọ́n gbé gbé láyìlá àrò ẹ̀fọ́mù ní ẹ̀tú ti lè rí mi ẹ̀tú ti lè rí mi èmi ti mú òun. wọ́n gbé máa tó pákó sí wọ́n tó bọ̀ wèrè ọwọ́ rẹ̀ ọ̀pọ̀ ń tàn wá. tí wọ́n bá yẹ fi ewé pọ̀ ní ìfẹ́ ewé pọ̀ lọ́hùn tí wọ́n gbé gíga báyìí tí wọ́n rọ́ yẹ pẹ̀lú tó bá rí ìrìn tàn yìí nípa ó kú lọ́rùn. La ilaha illallah. Ẹ̀rí nígbà tí àbọ̀ bàbá wa ilé ẹ̀kọ́ àrùn pẹ̀lú ọlọ́run tọ́lọ̀ ní kótó ẹ̀rọ ọwọ́ dàbí bàtà sí ẹ̀ wọ́n ní pẹ̀tẹ́sì tó tó dé ní. Faqala. Ẹ̀kú sáwọn bó ṣe tí mo tó fi dìsáàbù lẹ́yìn náà lẹ́lẹ̀ kẹta. Faqala lahu tasaddaqta bi ba'di ragifin miskin. Wọ́n ní àbọ̀ búrẹ́dì tó fi ṣe sàárà fún tálíkà tó fi ń pa. Fẹ́lídà. Báwo tí wọ́n ń jẹ ọmọ ìyá mi tọ́kì item 7 níbi kíní pàkú ọdún pàkú item 7 ẹ̀ẹ̀mẹ́ta lọ́ọ́ jẹ́ ìyàwó bàbá alára pé ẹjọ́ kọ́lé tìra yín ọkọ rẹ ti kú ọdún kẹẹ̀ẹ́dógún ni ìjọ náwó kankan sí wọn bẹ̀. àwọn àtọ̀rọ̀ mọ́kà kó o lórí. ìyá kan sọ fún wọn nínú mọ́sálásí jimá gbà lọ ní Port Harcourt wọn á ní ọmọ àwọn fẹ́ ṣe NYSC láti parí láti ṣe clearance òṣìṣẹ́ wọn sì ni wọ́n dàgbó wọn ní òní ṣe ìdílé wọn ìbá sọ ẹkún wa wọn wá dá owó jọ nínú mọ́sálásí wọn wá rí 21,000 èló ní gbogbo owó yìí wọn ní 500,000 àràjì láti ní wọn lọ sàn. àwọn ilé ìkọ́ àná ti ṣe orí níwájú ọlọ́run ìjọ máa nì ìjẹ́ kò ní máa ṣàdúrà tí ò kú ọjọ́ ọ̀la fẹ́ dà mọ́ lọ́wọ́ Abdulatif ilé ìkọ́ àná lọ́rùn fi ṣe gàgà pé kò ní dà torí 15,000 lọ́mọ mi ò fi lọ lóore mọ́lẹ̀ ló fi ló márúwá ọwọ́ ayá wèrè kàdí márúwá tọ́ba mọ̀ mú kú mọ́tọ́ tí má bọ̀ jìjì gbà kí ní bí kò fò sáná tí wọ́n wà ní. kini tó wọn ní kọ̀ǹtúrò ni bẹ́ẹ̀ bá rí ní kí ní o bá ti dànù yìí yóò máa bẹ lọ́wọ́ fọlọ́mọ tó wọn wọ̀ láyé láyé bíbà tẹ́yàn di asúlẹ̀ báyìí nù. فلذلك يقول ليته كان كاملا. wọ́n ní ìdínú tí ń jẹ́ ọ̀tẹ̀lú pé ليته كان كاملا. ọmọ sí o kọ̀ wá pé kó ṣe kó wọ ara odidi lọ́ọ̀gì búrẹ́dì kan lòún pé fún jọ́nà. فكن في الدنيا كالمداوي. ọlọ́yẹ̀ sẹ́mọ́tẹ́lá bẹ́ẹ̀ ṣe bọ́lọ̀ ṣe ṣe ń lò ẹ bá ń tọrọ fọ́ọ̀mù Abdulrafi ilé ìkọ́ àrùn ọmọ akéwu Dr. Abdulrasheed Tamadu nínú sọ bẹ́ẹ̀ láti yóò bá ẹmu rí àtúnṣe ẹ̀fún mọ́tò tó bẹ́ẹ̀ yóò sì hàn ó ti wà lọ́dọ̀ ẹ̀ tí ó hàn ẹnìkan ò ní kí ó lọ́dọ̀ wá sí àgbáyé àti tó bá da nǹkan mi pọ̀ wọ́n wá sí àgbáyé lókun tó bá lò bí ò ti da lókun ọmọ akéwu wá sí àgbáyé ní Abdulatif láti ẹni sínú ọ̀nà ìlú ẹ̀ náà láti yóò bá ẹnu rẹ ẹnu pé wọn nà ọ rí dé. Jésù lápapọ̀ òbí láti rí Jésù ní kọ́dà òun tó wọlé òkú yìí ẹnà òun ẹ bẹ́ẹ̀ pa òun ẹ má bínú ẹ má bínú.